olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ó ti sọ̀rọ̀ ó ti fún gbogbo aráàlú lésì níbi tí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí kó ní ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n jí kó ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn. Ó ti sọ̀rọ̀ nípa ibi tí ọ̀rọ̀ náà dé dúró báyìí o, tí gómìnà tó sì ti fi ọkàn gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ balẹ̀, pàápàá àwọn òbí tó ní àwọn ọmọ níbi ìṣẹ̀lẹ̀ náà àti gbogbo àwọn mọ̀lẹ́bí wọn. Ó ti fọkàn wọn balẹ̀ pé kán lọ fọkàn balẹ̀ kán sì máa gbàdúrà kí wọ́n máa ran ìjọba lọ́wọ́, nítorí pé láìpẹ́ láì jìnnà dídùn lọ́sàn yóò so tí gbogbo àwọn ọmọ wọn àti àwọn olùkọ́ tó wà nínú igbó tí gbogbo wọn yóò sì jáde wá padà sí inú ìlú láyọ̀ àti àlàáfíà. Ẹ rántí pé lọ́sẹ̀ mẹ́rin sẹ́yìn èèyàn ọba abáníkàwò ní pàtó ó jẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, the 15th of May 2026, ó ní àwọn afẹ̀míṣòfò ni wọ́n máa ya wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní abúlé kan tí wọ́n ń pè lábúlé Ahoro Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀ àti Yáwọ́ta. Nígbà tó ṣe wọbẹ̀ ní nǹkan bíi aago 9 òwúrọ̀, níṣe ni wọ́n da ìbọn bolẹ̀. Àsìkò tí wọ́n sì ń jí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí wọn kó ní olùkọ́ kan tó ń jẹ́ Joy Adéṣíyàn. Ìní bàbá náà ló máa fẹ́ sá àsálà fún ẹ̀mí ẹ̀, ṣùgbọ́n kàó ìní àwọn afẹ̀míṣòfò ni wọ́n da ìbọn bo Joy Adéṣíyàn tí wọ́n pa ní ìpakúpa, tó sì jẹ́ pé ọlọ́kadà kan tóun ò mọ ohun tó ń ṣẹlẹ̀ tóun tiẹ̀ tó wá sí iléèwé náà, níṣe ni wọ́n da ìbọn bo òun náà tí wọ́n sì tó pa òun náà lẹ́sẹ̀kẹsẹ̀. Lẹ́yìn eléyìí ni wọ́n kó akẹ́kọ̀ọ́ 39 pupils ni wọ́n kó wọn wọgbó lọ, tí gbogbo púpọ̀ wọn jẹ́ ọmọ kéékèèké. Bẹ́ẹ̀ ni wọ́n kó àwọn olùkọ́ méje náà wọgbó lọ. Nígbà táwọn olórí burúkú ẹ̀dá ìtàn kó àwọn èèyàn wa wọnú igbó tán, ni wọ́n tún mú ọ̀kan lára àwọn olùkọ́ náà tó ń jẹ́ Michael Oyedokun. Ni wọ́n ya fídíò bọ́n ṣe ń dúnbò ẹ̀bí ẹran ewúrẹ́ tó sì fi síta, tó jẹ́ kí ariwo kó gba gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà. Ṣá o, láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ti ṣẹlẹ̀ ní gbogbo ọmọ Nàìjíríà, pàápàá àwọn ọmọ Yorùbá ni wọ́n ti ń bẹ gómìnà Ṣèyí Mákindé àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìpè kí wọ́n tètè gba àwọn tí wọ́n wà nínú igbó náà sílẹ̀, nítorí pé ọmọ kéékèèké ló pọ̀ jù nínú wọn. Bẹ́ẹ̀ ni òjò tó ń rọ̀, oòrùn tó ń mú, òtútù tó ń mú, gbogbo ẹ̀ ni yóò máa pa àwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ làwọn afẹ̀míṣòfò náà ó tún máa ṣe wọ́n níṣekúṣe inú igbó tí wọ́n àtọ̀ ní fún wọn ní oúnjẹ. Ṣùgbọ́n títí di àsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí, ní ìjọba ni wọn tí ì rí àwọn èèyàn náà, ni wọn tí ì rí wọn gbà sílẹ̀ o. Ṣá o, lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí a wà nínú èyí, èyí tí í ṣe ọjọ́ 12 nínú oṣù kẹfà ọdún yìí, June 12, 2026, òní gómìnà Ṣèyí Mákindé inú kọ lẹ́tà ránṣẹ́ sí gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe ní oṣooṣù. Bẹ́ẹ̀ ni gómìnà jẹ́ kó di mọ̀ pé àwọn sì ń wà lẹ́nu iṣẹ́ láti gba àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ náà. Ó ní àṣírí tó tú táwọn lọ́wọ́ ni pé inú igbó Old Ọ̀yọ́ National Park, ìyẹn igbó ìjọba tí àwọn afẹ̀míṣòfò náà jí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí wọn pamọ́ sí, ibẹ̀ náà ni wọ́n sì kó wọn pamọ́ sí. Ṣùgbọ́n tó ní bí igbó ọ̀hún bó ṣe tóbi kọjá sísọ, tí ó jẹ́ igbó tí ó la ìjọba ìbílẹ̀ bíi 10 kọjá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lásán, ó ní ló ń fún àwọn agbófinró ní wàhálà láti rí àwọn ọmọ náà gbà. Ṣùgbọ́n tó ní láìpẹ́ láì jìnnà gbogbo wọn padà bọ̀ wálé, táwọn òbí àti àwọn alágbàtọ́ tí wọn yóò sì rẹ́rìn-ín ayọ̀.